Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín? Aráàánú ilé yìí mo kì yín o. Èrò ọjà mo kì yín o. Èrò ọ̀nà mo kì yín o. Báwo lójú ọjọ́? Ṣajé ń wá sọ́jà ń tà. A ní owó lọ́wọ́, a ní owó lápò, a ní lówó lọ́rùn, a ní jẹ gbèsè. Ọmọ aráyé ò ní dáṣọ gbèsè bọ̀ wá lọ́rùn. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, ìsọkùnrin ní ìsọbìnrin ní ìsọmọdé ní ìsàgbà ní. Àdá kì í roko àìmọ́bọ̀ wálé o. Ìdà kì í roko àìmọ́bọ̀ wálé o. Bálápá ní dàdé bá ròkun bá bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí o. Ẹ ní gbájò bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ẹ ní gbáyé mánéjì o. Tẹ́gbẹ́ ẹ̀yin bá ń lówó ẹ bá wọn ní lájò o. Tẹ́gbẹ́ ẹ̀yin bá ń náwó ẹ bá wọn náwó lájò o. Ẹ ní tán sájò. Ọmọ aráyé ò ní bá yín rájò o. Tọ́rẹ́ ni ayé bá bá rájò bó ṣe lọ bẹ́ẹ̀ ni ó sì bọ̀. Àwọn ẹni bí ò ní gbégò lé yín lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni wọn ò ní gbéná lé yín lọ́wọ́. Ẹni ayé bá gbégò lé lọ́wọ́ rájò. Ọtí ni ó máa mu bó bá dájò. Yóò máa mu tí káàkiri ni. Bí gbogbo ẹgbẹ́ rẹ̀ bá ń gbé nǹkan sí ọtí lòun ó máa mu kiri. Ẹni wọn bá gbéná lé lọ́wọ́. Bí tí mu gbó bẹ́ẹ̀ ni ó máa mu sìgá ni ó máa mu kódì ni ó máa mẹròyìn káàkiri. Gbogbo ohun tí mo wí yìí ò ní yàsọ gbogbo wa. Ànàmú ń tọ̀gà. Gbogbo bí a bá nawọ́ sí. Ọwọ́ wa máa mú nǹkan rí ni o. Àní dáràn. Àwọn ọmọ aráyé ìka ènìyàn ò ní dáṣọ ẹ̀wọ̀n bọ̀ wá lọ́rùn. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjá jọ kẹ́kọ̀ọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Gbogbo ẹ̀yin ọmọ wẹ́wẹ́ ẹ wá kẹ́kọ̀ọ́. Gbogbo ẹ̀yin baálé ilé ẹ wá kẹ́kọ̀ọ́. Ẹ̀yin ìyá gidi ẹ̀yin ni mo fẹ́ pè. Ẹ jẹ́ á máa fura. Ẹ jẹ́ á máa fura. Àlá ọ̀gọ̀ ẹni tó lálàá lọ́gọ̀. Àlá ọ̀gọ̀ rárá. Ọlọ́run ọba ló fi àlá ta wá lọ́rẹ ká fi lè máa kíyèsára. Kí ni pátí àlá ń kónú ayé ọmọ ẹ̀dá ènìyàn? Inú ìdílé ta ti wá. Àlá ń jẹ́ ká mọrú ogun tí ń jà wọ́n látọdún tó ti pẹ́. Àlá á jẹ́ ká máa mọ̀nà àbáyọ lórí ìṣòro tó bá kọjú dà wá. Ọ̀rẹ́ tá ń bá rìn látọjọ́ tó ti pẹ́ tó fẹ́ gbàbọ̀dé fún ni àlá á máa júwe irú ọ̀rẹ́ ta ní. Irú ọkọ tó fẹ́ wa, irú ìyàwó tá a fẹ́, béèyàn dáadáa ni béèyàn bú ni, àlá a máa sọ. Ọ̀nà táwọn lágbà wúlò fún wa kì í ṣe kékeré o. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ yìí. Ọ̀rọ̀ yìí dá lórí ìyá àtọmọ. Ìyá tó bí ọmọ púpọ̀ tí ń fi àwọn ọmọ rẹ̀ rẹ̀ ní tiẹ̀ tó wá sọ àwọn ọmọ rẹ̀ di bó ṣe lọ bẹ́ẹ̀ ló ṣe bọ̀ nílé ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ ní òfúrà ní ọmọrú ìyá tó ní tí ọmọ aníyẹ òun ìyá dáadáa ni. Òun nífẹ̀ẹ́ òye òun, gbogbo ẹ̀yin ọmọ ẹ fẹ́ràn ìyá yín o, kẹ̀sì máa ṣe dáadáa sí wọn. Rí pé kéèyàn ó tó ru oyún ẹni kiri láàrin oṣù 9 tó sì sọ. Ǹjẹ́ paracetamol, ǹjẹ́ bọ́nábẹ́ẹ̀bì, ǹjẹ́ kásáré wẹ̀ fúnni lóru, káyàgbẹ́ sí ni lára, kásáré kógbẹ́ kótọ̀. Ẹ̀rù gbogbo eléyìí ẹ má dájú àwọn ìyá yín o. Ṣùgbọ́n rú ìyàwó ni wọ́n ní ẹja kẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ yìí ẹ máa bá mi ká lọ. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹja jọ kẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ yìí ẹ máa bá mi bọ̀. Ẹ má má gbọ́ ọmọ mi kọ́, ẹ má ṣe pààrà wọ̀ mí dà o. Ẹ má ṣe pààrà wọ̀ mí dà o. Kíkọ́ nìyí, ẹ má
má mà gbéṣẹ́ mi kọ́, ẹ má mà gbáyé mi kọ́, ẹ má mà gbówó mi kọ́, ẹ má ti pa ìtàn ṣe mí, ẹ má pàgbà ìná ṣe mí, ẹ má mà fi ẹjọ́ ṣe mí, ẹ má mà fi òkú ṣe mí, ẹ má ti pàràwọ̀ mí dá o. Ẹ má mà gbóyún mi kọ́ bí. Ẹ má mà gbáyé mi kọ́ bí. Ẹ má mà gbéṣẹ́ mi kọ́ bí. Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ abala àlá pẹ̀lú ìtumọ̀ rẹ̀ látẹnu bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀dọ́mọkùnrin kan àti ọ̀dọ́mọbìnrin kan ni wọ́n fẹ́ra wọn. Ọmọ yìí fẹ́ràn ìyá rẹ̀, ó fẹ́ràn rẹ̀ púpọ̀. Ìyá yìí a sì máa ṣe dáadáa sí gbogbo ará àdúgbò. Tó ìyá ò lówó lọ́wọ́, bàbá gan lẹ́sìn lẹ́ẹ̀kan. Bàbá iṣẹ́ ìjọba ní í ṣe láàárọ̀ ọjọ́ tí nǹkan ṣe gbẹdẹmukẹ fún. Ṣàdédé lójijì ni wọ́n dá bàbá yìí dúró. Bàbá yìí nílé, ọkọ́lé, ọrọ̀kọ̀, ọ̀tà lórí àárẹ̀ wẹ́rẹ́pẹ́ tó ṣe é láti fi tọ́jú ara rẹ̀. Àṣé ìyàwó rẹ̀ náà ló wà nídìí ogun tí ń tọ́jà bàbá yìí. Tó bàbá yìí ó bí àwọn ọmọbìnrin, obìnrin 4, ọkùnrin ẹyọ kan. Àwọn ọmọ yìí kàwé, wọ́n mọ̀wé. Ayé mọ̀ wọ́n pé wọ́n kàwé, wọ́n mọ̀wé. Èyí ó lọ ìlú èbó, ó lo àìmọye ọdún, wọ́n dá a padà. Èyí ó lọ ilé ọkọ, tó bá bímọ 2, níjọba ti ní àwọn lọ family house, àwọn lọ kí ìyá àwọn àti bàbá àwọn. Gba wọn bá padà délé, ńgbà béèrè oṣù kan sí 2, ìkan kùnú àwọn ọmọ. Wọn ò fura o, wọn ò fura. Wọ́n gbà pé àmúwọ́ Ọlọ́run ni pé àwọn ọmọ yìí pé básìkò ṣe rí ni. Ọmọ kan wá mẹ́nu ọmọ ìyá yìí, gbààwẹ̀ ní alálà ni. Ọ̀rọ̀ rẹ̀ bá débi pé wọ́n ń pè ní wòlíì. Ọlọ́run a máa fún un ní ìran tààrà. Ọlọ́run a máa fún un ní ìran tààrà. Wá gbọ́ o. Ìkà èèyàn burú o. Bọ́mọ rẹ̀ ṣe máa ríwájú rẹ́yìn tó, ìyá yìí ò jẹ́ orí mu. Ṣé mọ̀ pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn a máa kòwé pé ọ̀tá fàsókè yìí dó borí, bọ́ba ayé ò rí, ìbọ́ba òkè ìborí. Tọ́ wọ́n ń bá a bọ̀. Ọmọ yìí lọ́kọ, ọlọ́kọ. Ọkọ tó wá fẹ́, òun náà jẹ́ aládùúà. Ìyàwó wá láti ìdílé Kìrìsìtẹ́nì, ọkọ wá láti ìdílé Mùsùlùmí. Ìfẹ́ àárín wọn lágbára púpọ̀, kò ṣeé tú. Tó ọ̀dà wọ́n bá a bọ̀ títí tọmọbìnrin yìí bá ti lóyún, tí bá ti ń di bí oṣù 7, oyún yọ wálẹ̀. Tọmọ yìí bá ti lóyún, tí bá ti ń di gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kó bímọ, oyún yọ wálẹ̀. Àwọn nǹkan kan máa wá ń ṣẹlẹ̀, tọmọ yìí tún ò tètè fura. Àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ tí wọn ò tètè fura.
díẹ̀ lára àwọn ohun tí máa ń ṣẹlẹ̀ rèé o wọ́n gan máa fura sí ìrìn àjò ayé rẹ̀ kó bá fi lè tètè mọ níbo ni ogun ti wá. ẹ̀yin èrò ẹ wá ẹ bá wa mú jójó ẹ bá wa mú jójó ẹ bá wa gbìnrín àwo ẹ bá wa gbìnrín àwo ẹ bá wa gbìnrín ayọ̀. ọjọ́ ìdúró ṣọdún lónìí ọdún olówó ọdún ọlọ́mọ àtọmọ àwo àtọmọ ọ̀gbẹ̀rì gbogbo wa ò ra ó ṣàmọ́dún o. Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé tí à ń bá mi ká lọ. Àpẹẹrẹ tí wọ́n máa ń rí ni wípé tí oyún yìí bá ti wọ ìdajì oṣù tí aláboyún ó bímọ bóyá ó ti wà ní oṣù kẹfà sóṣù keje ìyá yìí ó ti máa pé ọmọ yìí tán. Ìyá yìí ó ti máa pé ọmọ yìí tán. Ìyá yìí ó wà ní gbádùn yóò máa síìkì. Ṣùgbọ́n tó bá ti ń wọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ pé ọmọ yẹn bímọ ó kú tàbí oyún yẹn bàjẹ́ lára rẹ̀ ní àwọlé sóṣù kẹjọ mọ́kànsán tó yẹn bá ti bàjẹ́ tàbó bí ó kú ara ìyá yìí ó bá yá. Kódà bó bá lọ ọsibítù fúnra ẹ̀ ní ó rìn wálé pé òun ti lálàáfíà débi wípé kò yé wọn torí ẹ̀ la máa sọ wípé ẹ̀yin èèyàn ẹ má máa fojú ṣẹ̀ṣẹ̀ ẹsẹ̀ má fi sojú ẹ máa fura. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìdè àtọrẹ àmọye ọdún o tó jẹ́ pé ìdè òǹbí tó bí náà ló wà nínú rẹ̀ nígbà tó yàn láfurasí tó. Ọwọ́ àdì ní ọjọ́ kan ọ̀rọ̀ yìí kún ọkọ nínú. Ọmọbìnrin yìí lóyún oyún ti ń lọ bí 5 o. Ìyàwó bá lọ sọ fún ìyá rẹ̀ máa òun ẹbọn kìlọ̀ fún lágbájá ọfẹjọ́ oògùn lọ àdó ẹbọn kìlọ̀ fún lágbájá torí kó ṣọ́ ara rẹ̀ ọwá ní èmi o kí máa lọ abúlé lọ́dọ̀ ìyá òun kí wọ́n lè fún òun nítọ́jú tó péye kó wọn lọ́ọ́ fara sí wọn. Ìyá bá ní láyé kìí sèmi lágbájá má gbà fún kò gbọ́dọ̀ lọ. Ó yé ìyá ṣùgbọ́n kò yé ọmọ. Ẹ gbọ́ ọmọ lọ sọ fún ìyá pé ọkọ mi tiẹ̀ ní ńlọ ọ̀dọ̀ ya òun pé kí wọ́n á lọ kí n bímọ ọbẹ̀ torí báyà torí ilé ògùn táwọn ń lọ àbẹ́ táwọn máa mọ àgbo. Ìyá yìí lọ kọ́ ọmọ yìí láyé sẹ́ ọlọ́ọ̀lú òkè bí àṣírí ti túrè. Ọkọ bá gbé ẹjọ́ ẹ mọ̀ pé tọ́lọ́run bá fẹ́ mú yàn ìwà kan náà lèyìn ó wù káṣírí ó fi tú. ìyẹn bá pa àwọn òbí ẹ̀ pé màámi ẹ̀ wá gbà mí. Ìgbà tí a ní
ìyàwó mi ta ní kó máa bọ̀ wá kó wá ṣe báyìí ni ìyá rẹ̀ máa wí nǹkan kan. Ìyá náà bá gbé ọ̀rọ̀ ìyá náà bá fọ̀rọ̀ lọ àwọn èèyàn pé ẹ wá gbà mí báyìí ìyàwó lágbájá làwọn ní kó wá gbà tọ́jú tó péye nílé mú tí ìyá rẹ̀ wí nì. Àwọn ọ̀jọ̀gbọ́n bá ní tó bá ku ọwọ́ kan àdán ó fi rọgí. Ọ̀rọ̀ yìí ní nǹkan kan tí ń bẹ lábẹ́ rẹ̀. Ìfura lòògùn àgbà. Ta ni ìyá yìí? Wọ́n bá ní ta ni ìyá yìí? Wọ́n bá ń wá káàkiri pé àní ta ni ìyá yìí ṣẹ́? Ìyá yìí ni wọ́n wádìí títí. Wọ́n wádìí ẹ̀ lọ. Wọ́n bá ní ìyá ìké òun ní igi wọ́rọ́kọ́ tí ń dáná rú o. Òun ní àrò wọ̀rọ̀kọ̀ tí ń dọbẹ̀ ẹ́ nù. Wọ́n ní lọ́nà wo? Wọ́n ní lọ́nà tó pọ̀. Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Tó ẹ̀yin kọ́ yìí á dára fún wa kò ní dàálẹ̀ o. Wọ́n bá fẹ́ kankan yìí wọ́n gbalẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ. Ẹ gbà wá báyìí wọ́n sì ní òkèèrè lólójú jíjì tí mẹ́kún sun. ń taari wọn ni ọmọ yìí gan ti tọrọ ẹ gbà kalẹ̀. Ìyá kọ́ ní lọ́nà wo? Wọ́n ní ọmọ yìí gangan fún rẹ̀ ẹlẹ́gbẹ́ ọmọ ni, alágbára ọmọ ni látòdì ọ̀run, ṣùgbọ́n kò mọ bó ṣe lè ọgbọ́n tó lè fi jẹ́. Wọ́n ní lọ́nà wo irú sàárà tó yẹ kó ṣe tí ìjàjàbọ́ lọ́wọ́ ìyá yìí. Wọ́n máa ní sàárà wo ni kó ṣe. Wọ́n ní kọ́lọ̀ tọ́jú ń báyìí kọ́ tọ́jú ń báyìí tó wá ti tọ́jú ń báyìí. Wọ́n ní kọ́ máa wá wà nínú aṣọ funfun. Yóò máa rí àwọn àpẹẹrẹ kan, àpẹẹrẹ tó bá rí ìkóde o. Wọ́n ṣe sàárà bí òní gbódìjọ́ kejì làlátàwí bá dé. A bá rí àwọn èèyàn kan nínú aṣọ dúdú, àwọn èèyàn kan nínú aṣọ pupa ni wọ́n bá ń lé kí. Orí ìyá rẹ̀ nínú wọn, ìyá rẹ̀ ló wá ṣáájú. Má òun rèé wọ́n sá ń lé lọ. Ọmọ yìí wá rí odò láńlá wájú, àfi jùà lọ́ba bẹ́ omi. Ìgbà tí ó bẹ́ omi, ọba báwọn èèyàn rẹpẹtẹ wọ́n wà nínú aṣọ funfun. Wọ́n wá fún un ní idà, wọ́n ní kọ́gbà kọjú dà wọ́n tí ń lè bọ̀. Àwọn náà ti bá wọ́n mí o.
ìdà tí ó gbé kàn báyìí ṣàrà ọba bẹ́ ẹsẹ̀ ìyá rẹ̀ ṣàrà tó sá ìyá rẹ̀ lẹ́sẹ̀ yìí ọmọ ìṣèṣtajú ojú ayé nì. wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tó fi pariwo tó sọ fún ọkọ rẹ̀. ọkọ bá gbé àláyé ó pè ìyá rẹ̀, ìyá bá ní ẹ má dára yín láàmú ẹjọ́ wọn lọ ibi tí tóun lọ lọ́jọ́ sí. wọ́n bá ní kí ọkọ má rọ àlá o, ọmọ tó lá àlá gangan ni kó rọ fún rẹ̀, ọmọ bá rọ. wọ́n ní ẹ máa wòran sádàkẹ́ ẹ máa wò ń tí ẹ gbọ́rò kan tí wọ́n lálàá bí òní nígbà tó tóbi ijọ́ kẹta wọ́n bá pe fóònù ọmọ. ẹ ló ń gbé fóònù rẹ sí láti jẹta táwọn ti ń pè ọtí ọlọ ó ní fóònù òun sì wà níbo lọ wà nígbà tẹ́ ti lóhùn ọmọ lọ ibì kankan òun ọlọ ibì kankan àwọn ọmọ ti fọgbọ́n ọnú jẹ wọ́n ti fi ọgbọ́n ọnú jẹ ẹ̀yin kọ́ yìí wọ́n bá pè pé ìyá rẹ̀ ọ̀gbádùn o jíjí tí ó jì í ní sọ pé òun ò lè gbẹ́sẹ̀ o, òun ọmọ ohun tó sì òun lẹ́sẹ̀ o, pé kí wọ́n bá wọn pè ọ́ kó bá wọn pè dókítà kó wọ́n má wọn lọ síbítù. ó ti jábọ́já pé òun ni lòun ò mú yín lọ síbítù ẹ bá bìlẹ̀ kẹta lòun ọkọ yín sì ń bẹ. wọ́n ní wọ́n ní ọyọjú ìyá bá kàdúrà mọ́lẹ́ ṣàyọjú wọ lọ́mọ dáadáa. ọmọ yìí náà wá kọ́ ọ gbọ́dọ̀ lọ ọ gbọ́dọ̀ lọ. ẹ̀yin kọ́ yìí gbàtọ́mọ náà fi gbígbọ́ sáláì gbọ́ ọmọ sì wà nínú oyún torí tí ń súnmọ́ pé yóò bímọ. wọ́n á jẹ́ òye ọmọ yìí pé tó bá bí ọmọ tán tí wọ́n sọ ọkọ ọmọ tí bá fi ń lọ bí oṣù mẹ́ta báyà kọ́rọ̀ yọjú sí ìyá yìí. bí wọ́n ṣe tọ́jú ẹsẹ̀ yìí tó ẹsẹ̀ ò jiná o gbà ìlẹsẹ̀ rùn. kí lẹ wí. ọmọ aago kò ní ta ìsọmọ aago. ọmọ aago kò ní ta ìsọmọ aago. ọmọ aago kò ní ta ìsọmọ aago. wáyé 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 wáyé. orí ọ̀tá mi lè torí ẹran. orí ọ̀tá mi lè torí eku. orí ọ̀tá mi lè torí ẹja. orí ọ̀tá mi lè torí ẹyẹ. orí ayé mi lè torí ọ̀tá mi. àjọ nínú iná. ẹ gbọ́ mi ni ẹsẹ̀ ìyá yìí ti ń rùn wọ́n bá gbé ọmọ lọ nígbà àwọn ò bímọ tán lẹ́yìn oṣù mẹ́ta gẹ́gẹ́ bí ìkìlọ̀. ìgbà yìí ni ìnira wá bẹ̀rẹ̀ sí ìyá yìí ò lè gbé ọmọ o, ìyá yìí ò lè gbé ọmọ, ìnira mú ni. gbogbo èèyàn sọ pé ẹ gbé ọmọ yín kẹ́ ṣàdúrà fún, ìyá yìí ò lè gbé. ọmọ yìí wá ìyá rẹ̀ lọ òdìjọ́ kẹrin bẹ̀ tí ìyá yìí fi kú, tí ó fi kú. ìyá yìí sàn sọ pé ẹ̀yin ọmọ yìí ẹ foríjì òun, ẹ foríjì òun. dáni ìyá àti ẹ kì í ṣe gbogbo ọ̀rọ̀ là á máa sọ fún ìyá ẹni o, ọ̀rọ̀ ilé ọkọ ẹni o. kì í sì ṣe gbogbo ọ̀rọ̀ là á máa sọ fún bàbá ẹni. mọrú ìyá tó ní. bákan náà ìyá ọkọ ẹni kì í ṣe gbogbo ọ̀rọ̀ ayé ẹni lèèyàn máa sọ fún. ìwọ́tọ̀ ọjọ́ kan náà jẹ́nu rí ọ máa dúró. gbogbo ọ̀rọ̀ ayé ẹni kọ́ là máa sọ fún ìyá ìyàwó ẹni tí èèmọ ìyá àti ẹ gan. ǹjẹ́ gbọ́
a máa ṣe àṣírí kù tó bá ti ń ṣe àṣírí kù ó tètè rọ́nà lọ. tẹ́ ẹ mọ́ ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ tẹ̀ ń jọ rìn májọ máa mà àṣírí ayé rẹ o. tí wọ́n bá mọ àṣírí ayé ẹni òun ni wọ́n ò fi mú ni o. ẹ̀yin náà ẹ wò ọmọ tí ìyá yìí bí ọkùnrin ẹyọ kan obìnrin mẹ́rin. ìyá yìí sì sọ gbogbo àwọn ọmọ rẹ̀ di ráìsì wọ́n wá dọ́gba bákan náà. tí wọ́n bá fẹ́ wọ́n wá ní gbogbo ọmọ dàbí ọmọ ráìsì ìyẹn ni pé gbogbo wọn kò sí ìtọ́gánú wọn bákan náà gbogbo wọn rí. ọ̀pọ̀ ọdún lé ní ọmọ ológo wà tọ́jẹ́ yìí pé ìyá tó bí wọn náà sọ àwọn ọmọ rẹ̀ sínú ìdè ayé ò ní sọ wá sínú ìdè o. mo pe irú ìwọ tí ogun kọ̀kọ̀ báyìí ń jà lọ́ọ́ ra ọwọ́ tuntun tọ́ bá ti ra ìgbálẹ̀ tuntun fi ìgbálẹ̀ yìí gbálẹ̀ bí ijọ́ méje nínú ilé tọ́ bá ti fi ìgbálẹ̀ yìí gbálẹ̀ ọ wàá lọ wá èpo ọ̀bọ̀ tó fẹ̀ tó àtẹ́lẹwọ́ èpo ọ̀bọ̀ tó fẹ̀ tó àtẹ́lẹwọ́ yìí tọ́ bá jẹ́ ọkùnrin ó gé sí 9 tọ́ bá jẹ́ obìnrin ó gé sí 7 ọ wàá bu omi odò tí kìí gbẹ ó bù sínú pọ́ọ̀tì tó fi sí ìkòkò tó fi sí ó kì í dí ìgbálẹ̀ yìí ó kì í bọnú ìkòkò yìí ó ṣe papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ yìí ọ wàá mú tó bá hó dáadáa ó mú omi yìí ó dà sínú omi ìwẹ̀ rẹ kó máa fi wẹ̀ gbogbo ogun kọ̀kọ̀ tí bá ń jà àṣírí rí ó sì máa tú tó wá gbọ́ ọṣẹ rẹ̀ rí tó bá fẹ́ bọ́sàdúgbò gbogbo ọwọ́ táwọn èèyàn ti fi gbálẹ̀ èyí tó ti yọ sọnù káàkiri tó ti yọ sọnù ìyẹn ọba wù ọ ní kọsà ó lè fẹ̀rọ lọ pẹ̀lú èpo ọ̀bọ̀ lásán ọwọ́ yẹn pẹ̀lú èpo ọ̀bọ̀ lásán ni kọ fọṣẹ kó kọ máa fi wẹ̀ ẹjẹ àwọn ọmọ yẹn máa fi wẹ̀ àgbo yìí àfi wẹ̀ fọmọ òòjọ́ o ìwọ tó bá wà níbi iṣẹ́ ìjọba àbí láàrin ọjà gbogbo ẹni títí ní tẹ̀rẹ̀ làṣírí wọn máa tú. sọ wá rí ọwọ́ tó ṣe lómi gbóná yìí tó bá ti ń ṣe àgbo yìí bí 7 tàbí bí 5 sọ́nbọ́ mi ìgbálẹ̀ yìí lọ́ọ́ sọ́nù o lè jù sóríta kí wọ́n hé lọ o lè jù sákìtàn ṣé o lè máa fi gbálẹ̀ ṣùgbọ́n léwu o lè mọ ìwọ rẹ̀ torí pé ewu tó wà náà ni pé ìgbálẹ̀ yìí wọn ò gbọ́dọ̀ fi nà yàn àìfi náà yàn ìní sọ̀dí rẹ̀ torí pé ewu wà ń bẹ̀ káwọn èèyàn wọn máa fi ṣèkà àní ju àárín yẹn lẹ̀ ṣé ń gbọ́ tọ́bátà ti ń lò ó títí ń kọjá bí ijọ́ 5 ijọ́ 7 ẹ̀ lọ sọ́nù nígbà bá ti sọ̀dí rẹ̀ fún àti ohun tó ṣe tọ́ bá fi kó bòyàn kò sí ohun tí ó ṣe torí pé àṣọ àárín yẹn pé fún yín tó nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ní WhatsApp group +234 80 3298 3298 +234 80 3298 3298. Akébá àmọ́ ilé ìfẹ́ bèrè nípa ọ̀rọ̀ àkọsẹ̀jáyé yín àbí lórí iṣẹ́ yín ẹ kàn sí wa. Àbí ẹ fẹ́ tọ́jú àrùn ọjọ́ tó ti pẹ́ ẹ kàn sí wa. Ẹ bá ti lè náwó lórí ọ̀rọ̀ ara yín àdúrà yín ó gbà. Ẹ ra àánú gbà o tí yín ò ní ṣòro ṣe o. Àdúrà yín ó gbà o ẹ rí tí yín ṣe o. Ogun ayé ò ní borí wa o. Ogun ayé ò ní borí wa o. Ire o, ire kàbọ̀.